Ìyó ìwọ ọkọ̀ wa ti fẹ́ gbalé àyè ẹ̀. Ṣọ́ ilé ni mo máa mú yìnyín wí bẹ́ ilé yìí wọ́n ti ṣe dòdẹ kí mi kàn ṣiṣẹ́ plumbing rẹ̀ nìkan ní kù bẹ́ èsù múrin kò kù níbẹ̀ ó dè ní pop tó ilé òun ti wà ó ti rẹ́dì bọ̀ kí mi sì ṣe tán ọjọ́ ọgbà mọ́ ọ lọ so mo tètè kí mi wíyàn ọ èyí tó jọ sí kí n rí pé èmi mo bá ní òun gẹ̀ẹ́tì rẹ̀ 120,000 péré ni èyí ń bọ̀ èyí rẹ̀ mímì kọ́ ọ̀jẹ́ màá mú ọdọọdọ landlord ní wẹ́ẹ̀ gẹ̀ẹ́tì bẹ́ẹ̀ ni mọ̀ mí fẹ́ kí èèyàn stupid agent yẹn kàn bù á lérin kàn rà á ní kàn gbèrú á lérùn rin kò lè jẹ́ mi bá yẹn wá ilé yìí màá ti ṣiṣẹ́ líbẹ̀ ọ̀bí mi bá fẹ́ ṣiṣẹ́ líbẹ̀ mọ́ bá yẹn wá tó ìwọ náà kò wá mọ̀ ìwọ ní first a room first fund yìí rẹ̀ tó màá mú ọdọọdọ landlord ní wíwẹ́ bẹ́ẹ̀ ni ọ yá jùgbà kí agent kó wá gbé ẹ lọ́rin ilé kọ̀ọ̀kan gbé kò ní 100,000 àá gba 400,000 lọ́rin èmi ṣe agent ní tèmi kémi kan ọ̀ràn yẹn lọ́ọ́ ni humanitarian egalitarian lèmi ń ṣe tèmi kí n yóò rọrùn kó kété ní alright ire o.